ẹ jẹ́ sọ kankan fún yín o. àwọn ọmọ ìlú wa ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe dáadáa gan ni o. nǹkan ó pè mí lẹ́nu yìí ó ti kọ́kọ́ pè mí gẹ́gẹ́ ó wá bá mi ó ní kí ni mo fẹ́ ní Ògbómọ̀ṣọ́. alákọ̀ọ́kọ́ mo fẹ́ kí wọ́n ṣe ọ̀nà Ọ̀yọ́ tó Ògbómọ̀ṣọ́. ó ní mo fẹ́ rọ̀bọ̀ ó ní consider it done. mo ní báwo ló ti fẹ́ ṣe ó ní kí n má wọ̀nyí ó ní kí ni mo tún fẹ́ mo ní títí tó wọ Ògbómọ̀ṣọ́ láti ìbẹ̀rẹ̀ high school títí dé Lautech mo fẹ́ kó jẹ́ 4 days. mọ ọkàn tó sọ ó tún ní consider it done. Consider it done. Kí ló máa ṣẹlẹ̀? Ó bá pè mí lẹ́yìn oṣù méjì. Ó bá sọ fún mi pé òun fẹ́ kí n pe Minister for Works. Nígbà kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo ní kí ló dé? Ó ní wọ́n ti àwọ́dì ọ̀nà Ọ̀yọ́ tó Ògbómọ̀ṣọ́. Mo ní báwo ló ṣiṣẹ́ mo ní because it was not in the budget. Ó ní kábíyèsí tèmi fi yẹn sílẹ̀. Ó ní òun mọ̀ lóun ṣiṣẹ́. Ó ní ṣùgbọ́n kí n má sọ fún anybody kíkọ́ òun lòun ṣe. Mo wá sọ fún pé ilé ìtafẹ́ ṣe síbí nǹkan. Ó ní kí n sọ fún mínísítà ìgbà tí mo sọ fún mínísítà for works Umahi. Ìyẹn sọ pé kí n tẹ̀ ṣe sùúrù káwọn parí eléyìí náà kí n tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àdéhùn. Mo ní mo ti gbọ́ ó ní bọ̀tì ó ní your son lójú sọ́ni ẹ pé ọmọ yín tó wà ní gọ́ọ̀mẹ̀ntì tó ṣe léyìí ó ní ọmọ dáadáa ni ó ní òun ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀